A kú dédé àkókò yìí. Ìròyìn ajá balẹ̀ yín náà ló balẹ̀ fún ti àárọ̀ yìí ní ìkànnì Sampfatis rédíò TV tẹ́ ti mọ̀ wá bí ẹni mowó. Ẹ ti mọ̀ wípé òdú ni wá àìsàìmọ̀ fólókó nínú kájà yín bẹ́tà ká mọ́ sọ di létà ní ká gbé yín débẹ̀ ká mọ́ jà yín bọ́lẹ̀ ká tẹ̀sí yín létí ká mọ́ jì ó tẹ̀tì. Ìròyìn ajá balẹ̀ yín rèé lónìí ọjọ́ 12 nínú oṣù kejì ọdún 2024 léyìí tó bọ́ sí ọjọ́ Monday ọjọ́ ajé o. Gbogbo wa la máa rájé jẹ la máa rájé mu ajé máa fi lé wa ṣèbùgbé ṣẹ̀kẹ̀dùgbẹ̀ ajé ò ní wọn ẹnìkọ̀ọ̀kan wa ṣàmì. Ẹ ti mọ̀ wá pé kókó ròyìn la kọ́kọ́ mọ́ jálulẹ̀ ká tó mọ́ bá a dọ́gba ká wọnú ẹ̀ lọ mú àmọ́ Abídèmí Yusuf lórúkọ mi ẹni tẹ́ ti mọ̀ bí ọmọ owó ẹ bá ń gbọ́ mi lọ́mọ sọkọlọ̀rọ̀ kó gbóhùn onílé ọmọ onípò àlelu ọmọ ike ìjọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ̀ yẹn abara fúnfọ́ ká abara mi níjọ. Ẹ jẹ́ ń já kókó ẹ̀ wálẹ̀ fún yín ẹ jẹ́ ń sọ báyìí o torí wípé wọ́n ní ó tún bọ̀ báyìí àwọn ládẹ́ẹ̀dẹ́ láyé ọjọ́ sí nìyẹn nísìn gbogbo ara ni wọ́n ní ogun àsọtẹ́lẹ̀ dẹ̀ ní kì í pa arọ ìyẹn arọ tó bá jẹ́ pé ó gbọ́ létí inú ó dẹ̀ ní tòde tó gbogbo wa combine gbogbo ẹ̀pọ̀ tí fi ń gbọ́ràn ni o torí wọ́n ní báàgì ráìsì báyìí wọ́n ní àwọn ọmọ Nàìjíríà wọ́n mọ mẹ̀mẹ̀ àmọ́ wọn èèmọ́ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ wọ́n ní báàgì ráìsì ó máa di iye báyìí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ jápá mọ́nú ọ̀rọ̀ ọ̀hún wọn nínú ẹlẹ́dẹ̀ ní gbé ni àwọn olórí Nàìjíríà ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ iye báyìí ní ráìsì báàgì kan máa jẹ́ dẹ́ẹ̀dẹ̀ máa ràánù ẹ̀ bá jápá mọ́nú èló ni iye ọ̀hún ẹ gbọ́ o dandan ni kí ẹ gbọ́ nílùú Kwara ọmọléèwé kan ọmọ 400 level tó wà ní ìpele àti jáde tó jẹ́ wípé ọdún kan ló kù tí èé ṣe tán even àwọn míì tiẹ̀ mọ́ jáde ní ọdún 4 yẹn ó dìpẹ́ǹdì lórí kọ́ọ̀sì tán bá fún wọn ní ọmọ yìí gbé ó para ẹ wọn ló para rẹ̀ lórí kíni ẹ gbọ́ sọ́kùnrin ni àbóbìn ẹ farabalẹ̀ gbọ́n tó fi para rẹ̀ àti irú èèyàn tó jẹ́ bọ́kùnrin ni bóbìn ni ẹ gbọ́ dandan ní ká ẹ gbọ́ o ẹ wò ó wọ́n ti dírágì Akpabio àti Abbas lọ ilé ẹjọ́ lórí pé kíni wọ́n ní wọ́n ṣàlàyé owó kan tó tó 344.85 billion wọ́n ní owó yìí owó kíni àwọn ẹmẹ̀wà àwọn ọmọ Nàìjíríà àwọn kíni lọ́ọ̀mẹ́ka yòókù nípa ẹ wá ṣàlàyé ẹ̀yin méjèèjì ẹ̀yin jìbìtì lórí owó yìí owó kíná pé bó o dẹ̀ ló ṣe jẹ́ ẹ tún gbọ́ òun náà ẹ gbọ́ wọ́n ní kí Tinubu wá sọ tẹnu ẹ̀ bàbá Tinubu ẹ bọ́ ta ẹ wá sọ̀rọ̀ nípa ọ̀wọ́n gógó kíni àti àìní ètò ààbò àmọ́ Tinubu náà bọ́ ta sọ̀rọ̀ kan o Tinubu ti sọ̀rọ̀ ẹ̀ ní kí ló sọ ẹ láǹfààní àti gbọ́ gbogbo ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣubú yakata níwájú Ivory Coast yẹn kódò fà lánàá kí ló fà ṣubú kí ló fà wàhálà kí ló dé bó o ní ìṣubú ọ̀hún ṣe tètè yọ̀ wáyé kí á mọ́ sá ẹ gbọ́ o ẹ wò ó kókó ibẹ̀ láti sọ fún yín yẹn nínú ìròyìn ajá balẹ̀ ti tàárọ̀ yìí ó kú kí n bá dọ́gba mú kí n wọnú ẹ ti mọ̀ wẹ́ mọ̀ ṣe wa ìkànnì Sampfatis rédíò TV náà ní èyí tẹ́ pé òkè téńté tábìlì làwà àní ṣubú ìròyìn ajá balẹ̀ ni mo ti sọ fún yín yìí ní kókó ní tàárọ̀ yìí ẹ jẹ́ n bá dọ́gba o ẹ jẹ́ kí n wọnú ẹ̀ lọ mú kẹ́lí láǹfààní àti ìjẹ̀gbáládùn ẹ̀ kájọ gbádùn ara wa mò ń bọ̀ ẹ jẹ́ ń sẹ́mi mo ń èdè o. ìròyìn ajá balẹ̀ náà ní tẹ̀ iwájú ní ìkànnì Sampfatis rédíò TV tẹ́ ti mọ̀ wá bí ẹni mowó wípé a tẹ̀ sí yín létí àníjó tẹ́tì torí tí yín láì fi ìdí tí àkútí ní àyìn ẹ wò ó ẹ jẹ́ má bá dọ́gba mú báyìí kí n mọ̀ ṣàlàyé gbọ́ ẹ̀ fún yín ó di ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti yarí kanlẹ̀ lórí wípé wọ́n ní àwọn aṣíwájú àbíká láwọn tí ń bẹ́ẹ̀ di kíni ìdí pé bí nǹkan ṣe ń wọlé tí ń bọ̀ta lórílẹ̀-èdè wọn ni wọ́n ti kéde tàpétò ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ jẹ́pámọ́nú bẹ́ẹ̀ kàn bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ kàn ń ṣe é ni kò sọ́gbọ́n tẹ́ ẹ fẹ́ dá kò sàgbára tẹ́ ẹ fẹ́ sà torí pé báyìí ìrẹsì ti di 77,000 báyìí ìrẹsì ti di 77,000 iye tí ó dẹ̀ jẹ́ nìyẹn o owó ẹjọ́ àwọn kọ́ ẹ wá ń kún ní ẹ ríye dọ́là ni ẹ ríye tí dọ́là jẹ́ báyìí ní dọ́là ti di kíni
ẹyọ kan dọ́là báyìí ó ti di kí ni 1,005 o ẹ wá ń pariwo inflation ni oúnjẹ ráìsì náà tí wọ́n tí ò bá wọ ẹ má jẹ̀rẹ̀sì mọ́ o ẹ lọ ra gàárì làwọn èèyàn ní gàárì náà ṣe rọ́ọ̀lù lọ ni ó sì gbé pẹ́ẹ́lí jura wọn lọ ẹ yàgò fún rẹsì tí ò bá ti wọ̀ lọ́wọ́ yìí ní báyìí bá a ṣe ń bá yín sọ yìí o 77,000 ní báàgì ìrẹsì bó bá wù yín ẹ gbọ́ bó wù yín ẹ má gbà ìrẹsì tí wọ́n nu ẹyọ̀ǹda rẹsì o ẹyọ̀ǹda rẹsì inú ilé ayé yín lọ́wọ́lọ́wọ́ yìí torí pé kí ni kò sọ́gbọ́n tá a fẹ́ dá kò sí agbára o èyí tí ń lọ náà là ń tẹ̀lé dọ́là ò lè wà níye tó wà yẹn kẹ́ ẹ ní kí oúnjẹ wọn kó lọlẹ̀ ní báyìí a tún ń declare officially pé ẹ̀yin ọmọ Nàìjíríà kì í ṣe ẹjọ́ wa ó di ìlú Kwara Ìlọrin Lagos Ìkẹjà Kẹ́bí ẹ má jẹ́ ń lọ bí ibẹ̀ yẹn o torí ibẹ̀ kọ́ ni gangan ni mo wá wálé àárọ̀ yìí ibẹ̀ torí tiẹ̀ kọ́ mo ṣe wá o ní ìlú Kwara ọmọléèwé kan obìnrin ni wọ́n pè ọmọ 400 level ọmọbìnrin wa wọ́n ń pòkò ẹ̀ ní Rukoya Shitu tí ń bẹ ní Kwara State University yẹn kwasu ní agbègbè Malete ní Kwara wọ́n ní níjọba àbílẹ̀ Moro local government ni o wọ́n ní ọmọbìnrin ló gba ẹ̀mí ara ẹ̀ ǹjẹ́ lórí kíni wọ́n ní ó ní òun ò ṣe dáadáa nínú ẹ̀kọ́ òun o wọ́n ní gbà tó tilẹ̀ ti ń sọ fún àwọn olùkọ́ ẹ̀ tipẹ́tipẹ́ pé bóun ṣe ń ṣe nínú ẹ̀kọ́ yìí kò dùn mọ́ òun fà sẹ́yìn nínú ẹ̀kọ́ èsì tó yẹ kó jáde fún nǹkan ní jáde yìí òun prepare lọ́sàn-án òun prepare lóru kí ló dé sáwọn ará abúlé àwọn tẹ̀lé òun ni ṣé é pé àwọn ará bí ó padà lẹ́yìn òun àwọn ogun ìdílé kí wá ló dé tó jẹ́ pé bí gbogbo ayé bá ṣe ìdánwò àti òun àti ẹ̀yin èsì tòun nímọ̀ mẹ́ẹ̀ ní wọ̀ ẹ wo bẹ́yìn ṣe dáadáa ni àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti rọ̀ sí pẹ́pẹ́ Rùkọ́yà má ṣe báyẹn o ó wá bẹ́ẹ̀ báyìí ni wọ́n máa tanra rẹ̀ ìgbà tí ó bá gbé pẹ́ẹ́lí ebi wọ́n ló bá dé 400 level yìí má fọ́ wọ́n ní àsọmọbìnrin ti fọ́ sára tí ò jẹ́ kí àwọn yòókù ẹ̀ mọ̀ o wọ́n ní gbèsè tó gbé kó sọ fẹ́ nìkan kan wọ́n lára alẹ́ ẹ̀ kan ìyẹn ló witness ẹ̀ o wọ́n ní ìyẹn witness wípé Rùkọ́yà àwọn ò rí ń ta nígbà àwọn ó ṣí ilẹ̀kùn tí wọ́n já ilẹ̀kùn wọlé wọ́n ní Rùkọ́yà ti ṣe kí ni ó ti ń bẹ́lẹ̀kọ̀ kódà wọ́n ti jọ polówó tán o ó ti ń bá wọn ná ọjà lórí wípé èsì ìdánwò ìṣe dáadáa nílé ìwé ẹ̀ wọ́n ní Rùkọ́yà wò pé ojú àgbàre ó sàn ju ẹ̀yìn àgbàre lọ wọ́n ní ààyè gangan ló ti ṣe pé tó ibi òun ṣe é dé yìí náà ikú yájẹ̀sín lọ nígbà tí wọ́n bá ìkànnì àwọn dàrẹ́tọ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún Kwara State University tí wọ́n bá ìkànnì wọn sọ̀rọ̀ yẹn Dr. Zaida Aliyu wọ́n ní ìyá yìí sọ pé wẹ́ẹ́ kò sí ní tí àwọn fẹ́ ṣe kò sí ọgbọ́n àti òye táwọn fẹ́ lò lórí kíní because àwọn ò bá láyè káàtì láwọn bá mi títí ń ṣe attempt àti parẹ́ ni wọ́n ní ìbádá ṣùgbọ́n àwọn ò ká mọ́ bẹ́ẹ̀ ó ti gbẹ̀mí ara ẹ̀ kó tó di wípé àwọn débẹ̀ ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ àwọn rọ ẹbí àti ará àti àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ pé kí wọ́n mọ́kàn o kí wọ́n mọ́bọ̀kàn o kì í dé bá nìkan yẹrí òtòrí olúgbọ́n náà accept tiẹ̀ o wọ́n ní àrẹ̀sà kò reject tiẹ̀ ọ̀wọ́n ọ̀rọ̀gùn ilé ìlà ń kọ́ wọn ní bàbá yìí náà kó tiẹ̀ náà mọ́ra ni pé ẹ̀yin náà ẹ gbà á bẹ́ẹ̀ bí ọpẹ́ ọlọ́run ó fi òfò rẹ̀ mí o iye pẹ́ẹ́rẹ́ ọlọ́run ó bù sí ojú Rùkọ́yà Shitu eléyìí tó di olóògbé láìpẹ́ yìí ó di ọ̀dọ̀ àpábíò olórí ilé-ìgbìmọ̀ àgbà ní orílẹ̀-èdè yìí tá a bá ń sọ̀rọ̀ nípa Joseph Àpábíò wọ́n ní àti olórí agbẹnusọ àgbà lórílẹ̀-èdè yẹn Tajudeen Abbas wọ́n ní wọ́n ti gbé àwọn méjèèjì lọ ilé ẹjọ́ àjọ kan tó mọ̀ sí the Social Economic Rights and Accountable Project SERAP wọ́n ní wọ́n ti gbé àwọn méjèèjì wípé ẹ wá sí àkáǹtì owó yìí o kí ní jẹ́ pé àlèbá yín sọ àlèmú ẹ̀yìn náà jìbìtì bá kódà kí ààrẹ orílẹ̀-èdè lu jìbìtì àgbè o kò kan àjọ SERAP àwọn èyí dọwọ́ kan bu nǹkan kan owó kan bẹ̀ tán pè ní bọ́jẹ́ẹ̀tì ìlú wọ́n ní owó ìwọ 344 billion naira wọ́n ní almost 345 gan torí pérése náà ló kù o wọ́n ní ẹ wá sí àkáǹtì owó yìí ẹ̀rí ṣe ni ibo lowó ìwọlẹ̀ sí ẹ̀rí nǹkan kan sọ ni àjọ SERAP ní àtiwọ́ Àpábíò tó jẹ́ olórí ilé-ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè àti
agbẹnusọ àgbà lórílẹ̀‐èdè yìí wọ́n ní ìyẹn Abbas Tajudeen wọ́n ní ẹ̀yin méjèèjì ẹ bọ́ ta ilé ẹjọ́ ń pè yín ẹ wá sí àwọn àkáǹtì yìí torí pé kí ni àlè lajúlẹ̀ báyìí kíta ló máa kó wọ́ o òní ẹjọ́ ọ̀la ìjà wàhálà lọ́tún wàhálà ló sì fojú ọ̀hún náà bí gbogbo ara ti ń gba wàhálà ọ̀hún náà tí ò bá sí kì yóò di olóògbé ńjọ́ kan àbójútó ìgbà pàpò òkú pàpà wọ́n ní ìjọ kan wà tí ojú ọ̀hún òwúlẹ̀ rà pómú tí ó fọ́ wọ́n ní kí ló dé wọ́n nígbà tí kan nu wọn sọ̀rọ̀ wọn ló sọ pé àwọn fi 3 billion kan ra mọ́tò fún gbogbo àwọn House of Representatives wọ́n ní yéè 3 billion lẹ́fi ra mọ́tò fáwọn House of Representatives wọ́n ní ọ̀dà àwọn Senate náà wọ́n ní wọ́n ra mọ́tò fún wọn o àwọn tó jẹ́ senator náà wọ́n sọ pé 3 billion làwọn fi ra mọ́tò táwọn ní ẹ fi 3 billion ra mọ́tò fún senator ẹ tún fi 3 billion ra mọ́tò fáwọn House of Representatives ẹ̀yin ará bíi ní bọ́m̀bẹ̀ ó bá jẹ́ pé jìbìtì náà lẹ fẹ́ kọ̀ntínú o ọlọ́run ó mú yín yóò mú yín ọlọ́run àtijọ́ ní pé kó tó dájọ́ tì sí ní wàrà sísà ni ẹ̀yin kó adúrú owó yìí ẹ̀ṣẹ̀ báṣubàṣu ní gbogbo ẹ̀ lọ àjọ sẹ́ráàpù ti ní ẹ̀ ń sọ nílé ẹjọ́ ẹ wá lọ ṣàlàyé tẹnu yín alágbára ni wá kò kàn o àjọ sẹ́ráàpù mọ́ pálágbára lẹ́nìkan o àti ààrẹ àti gómìnà tán báyìí lọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ tọ́ tí ó bá ti ní màkàrú wípé èèyàn ní bẹ́ńdì ò torí pé kí ni èèyàn lèèyàn ó máa jẹ́ o torí bí kálukú náà bá rí owó kúkú sí owó tó bá gbé fún kì í ṣe gbogbo èèyàn ní kọ́ o kì í ṣe gbogbo èèyàn ní rí owó tí ó wò pé ẹ jẹ́ ṣiṣẹ́ mi lóòótọ́ mo ti sọ pé orílẹ̀-èdè I will serve you with all my strength àti truth lórí kúkú sí bílíbílí máa bá gbé bílíọ̀nù kọ ẹ lápá náà ní aláyé panu mọ́ ìwọ náà gba ilé yìí èèyàn mélòó ní rìjẹ́ẹ̀tì ẹ̀mẹ́ ní gbọ̀n kankan mọ́ tọ́ àjọ sẹ́ráàpù ti ní àti àpábíò olórí ilé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè yìí àti Tajudeen Abbas ìyẹn olórí agbẹnusọ àgbà House of Representatives lórílẹ̀‐èdè ní ẹ̀yìn méjèèjì lórí 344 billion ẹ wá ṣe àkáǹtì ẹ o ẹ bọ́ ta ẹ wá ṣe àkáǹtì ẹ kí a mọ́ sá tọ́ gbogbo àwọn gómìnà ní orílẹ̀‐èdè yìí wọ́n mọ̀ ti pe Tinubu wọ́n ní ìwọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá ẹ bọ́ta o ẹ wá ṣàlàyé ẹnu yín lórí inflation yìí ọ̀rọ̀ inflation food inflation tí náírà náà tó ń wálẹ̀ sí dọ́là àti ètò ààbò tó nǹkan mẹ́ta ni wọ́n ní ìwọ Bọ́lá Ahmed Tinubu nígbà tí àwọn gómìnà yìí ń sọ̀rọ̀ gómìnà Niger wọ́n sọ̀rọ̀ wọ́n pe kíní ọ̀hún ní Nigeria Governors Forum ìpàdé àwọn gómìnà lápapọ̀ pé ààrẹ lélẹ́yìí tí gómìnà ìpínlẹ̀ Kwara jẹ́ olórí wọn o nínú gbogbo fọ́rọ̀mù gómìnà yìí gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn gọ́vnà Abdulrahman Abdulrasaq wọ́n ní òun ló jẹ́ olórí àwọn ìgbìmọ̀ gómìnà yìí wọ́n ní wọ́n pe kíni wọ́n pe ààrẹ orílẹ̀-èdè yìí bọ́ta wọ́n ní wọ́n dẹ̀ pé National Security Adviser olùdámọ̀ràn sí ààrẹ nípa ètò ààbò yẹn Malam Nuru Ribadu wọ́n ní wọ́n pe òun náà o wọ́n ní wọ́n sọ fún wọn wípé ẹ wò ó gbogbo ẹ ṣe rí dáadáa òfò yìí ẹ sọ̀rọ̀ kí ló dé tí oúnjẹ fi wọ́n báyìí kí dẹ̀ ló dé tí náírà wá fi péjọ ojúmọ́ ní gbówó lérí sí dọ́là ní báyìí ẹyọ kan dọ́là ti di 1,005 kódà ó ti lé péré gan o wọ́n tún wá ní ètò ààbò pé mo bá ti ẹ̀yà nísìsiyìí tá a bá yín ṣọ́ra wọn ní àwọn ará bí òmò wọnú lé mọ́ dúyàn lọ́rùn mọ́nú lé ń bẹ̀ ni o torí wọ́n ti gbalé wọ́n ti gba oko báyìí bíi àìsàn jẹjẹrẹ o ìyẹn tá a mọ̀ sí kánsà o wọ́n ní wọ́n gbalé wọ́n gboko bíi fáírọ́ọ̀sì màmá wa ń sọ pé ààrẹ tó yanjú tó dángájíá ṣé irú ti Bọ́lá Tinubu mágọ́ọ̀tì ni mo ní mágọ́ọ̀tì bò ó ẹ má pè Tinubu mágọ́ọ̀tì mọ́ o àkílà adéṣẹ́ ẹ̀ ń wá ìní wa ni èèyàn lè fi ìdí ni wọ́n ń pè mágọ́ọ̀tì ká wá fi ṣe ààrẹ àwọn yẹn ni àwọn ráàpù ń tàwọn ni o àwọn ń jẹ́ kí ráàpù yẹn ó ní rhymes kó bá àwọn mu pé wọ́n gba légboko àwọn oníwà bíi àwọn amòòkùnṣèkà àwọn gba légboko bíi fáírọ́ọ̀sì màmá wa ń sọ ààrẹ tó ń jẹ́ dáńgá tó tọ́ sí Tinubu mágọ́ọ̀tì mo ní mágọ́ọ̀tì bò ó á jẹ́ pé ìdí rẹ̀ ní tí bá ń rìn tẹ̀ bá wọ́ọ̀ṣì ìrìn dín ó slow ìdí slow á jẹ́ pé Tinubu wọ́n fi replace ìdí nìyẹn o ń gbọ́ bàbá Tinubu ẹ̀yin náà ẹ púfù ara yín pé èèyàn nìyẹn ṣe ìdí ẹ dákun ẹ bá dábọ̀ ẹ bọ́tà Tinubu ní ẹ ń sọ̀rọ̀ ètò àsìkò ní o pé ó bá ti tó àsìkò pé ó lè jẹ́ ìgbà Independent Day ní tòótọ́ bá yín sọ èèyàn ọmọ Nàìjíríà ẹ má fọ́ nǹkan ó lọlẹ̀ àwa náà ń ṣiṣẹ́ lọ́wọ́ wọ́n ní gómìnà nígbà kan ní ìpínlẹ̀ Jigawa Alhaji Sule Lamido
bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ kan ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó ti ń jẹ́ kí inú máa bí àwọn ọmọ orílẹ̀-èdè pé nǹkan ó dẹ̀ bàjẹ́ ààrẹ orílẹ̀-èdè tẹ́ ẹ̀ bá wà àjàjà jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ kọ̀wé fipò lẹ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ káàkiri wọn nítorí ní ìpínlẹ̀ Kano, Plateau, Ògùn, Ọ̀yọ́, Kogi wọ́n ní wọ́n ti ń ṣe ìwọ́de lẹ́yìn ìwọ́de Tinubu wọ́n lè wọ yín kúò tí wọ́n gbọ́n yín kúò bí àgbàrá gẹ́gẹ́ bíi pé ẹ kò nípò ààrẹ o dángájíá dẹ̀ dáńtọ́ níbi ibẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́ ní ọjọ́ ibẹ̀ gẹ́gẹ́gẹ́ báyìí. ẹ wo ó di máàcì àná eléyìí tí Nàìjíríà ti ṣubú lulẹ̀ yakata àgùn tẹ̀tẹ̀ àgùn ńlá ilà àwọn ọmọ Nàìjíríà pariwo wípé níta lókòbó yín ó bọ̀ kò bọ́ ẹlẹ́ẹ̀lẹ́bọ̀gba abẹ́rẹ́ ẹlẹ́bọ̀gba okùn séyẹn náà ní ẹbọ̀ àní ẹbọ tibítibí kẹ́ẹ̀kan tẹ́ẹ̀kan lẹ̀ dòó kí náà ń tẹ̀kẹ̀lẹ̀ mú mọ́mọ́ wàhálà rẹ̀ pọ̀ mú fàásà ó dé mọ̀ sàárọ̀ Monday àárọ̀ Monday sẹ́yìn jimmy Monday ni Ọlọ́run fọkàn wa balẹ̀ èèyàn lè wo sùsù kó lóun ò bọ́ta láàárọ̀ Monday kó dẹ̀ máa jẹmi lọ lápá abibẹ̀ yẹn wọn ní bọ̀bọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àwọn bọ̀bọ̀ yẹn wọn ní àṣé wọn dángájíá wọn dáńtọ́ àṣé ìgbẹ̀yìn lẹ́lẹ́kùn sunkún ni wọ́n fọ̀rọ̀ wọn ṣe o wọn ní orílẹ̀-èdè Ivory Coast ṣe pé ẹ̀yin kẹ̀ mélòó lára yín kẹ́ ẹ pé 13 wá níbi bí ẹ̀ ní pé lọ o nígbà ọwọ́ wọn tẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n Nàìjíríà ni o wọ́n bá yàsùn ní àná ni ìyà ní rẹ́gẹ́dẹ́ fín ní ràbájì gan o wọn lórílẹ̀-èdè Nàìjíríà bọ̀bọ̀ náà ń wò ẹ bá ń gbọ́ ojú yín ò ríran tàǹfẹ́ lẹ̀ ń wò wọ́n ní gbogbo àwọn semilóore Àjàyí ó ṣe wọ́n níbi lánàá ni o kọ́ǹgì ò rí nǹkan kan kọ́ o tí ẹ̀ máa wò ó wọ́n ní àṣekáfín bá sí ò lágbára nígbà ọwọ́ wàhálà tẹ̀ fúnra ẹ̀ ní jọ́sẹ́ o àti èyí tó ń gbé sójú ilé tí ó ní igẹ̀ tó ń ṣe bí ẹ ti ń jẹ̀sẹ̀ yẹn ìwọ̀n abalì wọn ni gbogbo tóun fẹ́ wà sọ́dọ̀ iṣu ní wà o kò rí nǹkan kan gidi kan wà lánàá o ń wá ibèjọ́ nínú àṣẹ Nàìjíríà agbábọ́ọ̀lù ẹ̀dá àṣẹ ń lo fúlùpù látijọ́ yìí ni o ju gbogbo ẹ lọ wọn ni Sẹ̀tìmà igbákejì ààrẹ ń bẹ lórí ìjókòó ní àná wọn ní Sẹ̀tìmà ti sọ fún àwọn ọmọ Nàìjíríà wípé ẹ lọ calm down ẹ̀yin tẹ́ ẹ ṣubú lónìí lẹ máa dìde níjọ́ wo wọn ó tó dìde pé ìṣubú lulẹ̀ yìí ti wá jẹ́ káwọn ọmọ Nàìjíríà rántí pé ebi wulẹ̀ ń pa àwọn o wọ́n ní kété tí wọ́n parí bọ́ọ̀lù tán lánàá ni àwọn ọmọ Nàìjíríà bọ́ta pé Tinubu o báwa rọ nǹkan lọ́rẹ̀ wọ́n ní àwọn èèyàn rẹ̀ búrẹ́rì pé torí pé ti fìdí lulẹ̀ tẹ́ bá ń gbọ́ ọ̀lulẹ̀ ọ̀sẹ̀ kínní ọ̀lulẹ̀ ọ̀sẹ̀ kejì ọ̀lulẹ̀ ó dẹ̀ pariwo lórí tẹlifíṣàn ní ọ̀rọ̀ Tinubu náà nìyẹn gbà yẹn ìgbà oní Buhari lulẹ̀ òun lòún gbé báyìí Super Eagles náà wọ́n lulẹ̀ o wọ́n na lẹ̀ o torí pé kíni kó lóòfò àjọyé wọn wípé ìgbà abẹ́rẹ́ kan ò ṣe kíní kan o ẹ má jẹ́ ń pa bí ọkọ̀ òní ni Monday mo fẹ́ mú bí àyájọ́ wá fún yín ni bọ̀ òní ni Monday àgbọ̀dọ̀ lóru yẹn ní àárọ̀ Monday ju gbogbo ẹ lọ orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ Super Eagles àwọn àṣà àwọn ẹyẹ erin tẹyẹ pa o elephant kóòdù fún wa ó tẹ ẹyẹ pa ní àná erin tẹ ẹyẹ pa o ẹyẹ kú fínfín ẹyẹ ò mímọ́ ìyẹn Super Eagles báyìí wọ́n ti lè di kíni wọ́n dẹni yẹpẹrẹ báyìí ní àwùjọ o ìròyìn ajá balẹ̀ òní jù báyìí lọ fún títí òní kóòdù púpọ̀ lọ́wọ́ bá ní fún nẹ́tìmọ̀ bí ẹ mọ̀ ṣe mí pé n ó gbé yín débẹ̀ yìí ní já yín bọ́lẹ̀ n ó já yín bẹ́tà ní sọ́dún létà n ó dẹ̀ tẹ̀sí létí ní jọ́tẹ̀tì nítorí tí mo fi ìdí ti àpótí orúkọ mi ò yí padà Abídèmí Yusuf náà lórúkọ mi ọmọsọkòlò kó gbóhùn ilé ọmọ nípa àlélu ọmọ alétẹjọba ọmọ yín ọ̀bọ̀kàrin yín abara fúnfọ́ kábàrà mi níjọ èmi lọ́mọ búrúburú bèbí wọ́n ti wọ́n tiẹ̀ ń bẹ́ẹ̀ tiẹ̀ mọ́ ti ń ṣẹlẹ̀ báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ wípé kí ni Nàìjíríà ó da ẹ̀ ń bẹ́ Nàìjíríà yín wo ni ń da ó ti dà dáadáa wà nìyẹn la fi ń sọ fún yín pé kí ni Odùduwà nation ló lè ṣe ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Yorùbá ní àti gbọ́ká ní ìpínlẹ̀ Yorùbá lẹ́pàdé Abidjan lánàá ṣe é mọ̀ wípé yóò tóra wọn ni tẹ́ ẹ gẹ́yìn gan ti mọ̀ ní bàbá wa Bánjí Akíntóyè fi ń pariwo wípé ẹ jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà ó parẹ́ o kí orílẹ̀-èdè Odùduwà kó nàró Ìgbòho ṣà ìyẹn Sunday Adéyẹmọ owó baba dami àwífúnni kó tó bá ní jàmọ́ sálọ in case tó bá lọ onísìgìrì kan nulẹ̀ ẹkùn ọkọ̀ rọ́pò bàbá yìí náà ò dákẹ́ wọ́n ń pariwo wípé Odùduwà nation orílẹ̀-èdè Yorùbá ẹjẹ́ ó dá dúró ni o aláṣẹ àti olùdarí rédíò Sampfatis eléyìí tí ń bẹ nílùú Ireland àti UK ìyá yìí náà ń pariwo wájìyà wípé kí ni Odùduwà nation la fẹ́ àfẹ́ kí ni Nàìjíríà mọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n mi dáadáa èèyàn mi tẹ́ bá ń gbọ́ ẹ̀jẹ̀ ìmùlẹ̀ mi gangan
Àkànbí Lamidi Yágbóyájù bàbá yìí ń bẹ nílùú bí tẹ́ ẹ fẹ́ mọ̀ yẹn gangan ni wàhálà yín pọ̀. Ẹ jẹ́ máa fẹ́ lè ṣe ìlọ́fún torí ikú ìlọ́fún tàrùn. Èmi tí mo lọ lónìí ní padà wá ní ọ̀la lágbára Ọlọ́run ọba. Ìkànnì Sampfatis Radio TV ẹ lẹ̀kùn ẹ̀ síbẹ̀ kẹ́ ẹ máa gbọ́ ìròyìn yìí ọ̀tá ó dìgbà kan náà ẹ subscribe sí YouTube wa kẹ́ ẹ láǹfààní àti máa gbádùn ẹ̀. Mo lọ fún tòní ó dẹ̀gbà wá.